Africa Content TV. Èyí ni ìkànnì African Content TV níbi tí a ti ń mú ìròyìn lóríṣiríṣi tá sì ti ń mú oríṣiríṣi ayẹyẹ àti gbajúgbajà àwọn olórin wá fún yín fún ìgbádùn yín. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ tẹ subscribe, ẹ tẹ notification láti máa rí àwọn update wa. Èyí ni bí olóyè Sunday Adeyemo tí gbogbo wa mọ̀ sí Igboho Oosa ṣe fi ẹ̀hónú hàn nípa fífi ní jẹ oyè lọ́nà àìtọ́ èyí tí Olúbàdàn of Ìbàdàn èyí tí Olúbàdàn fi gómìnà Kano Ganduje àti ìyàwó rẹ̀ jẹ ààrẹ àti yèyé ààrẹ àfìwàjòyè ti ilẹ̀ Ìbàdàn. Ọ̀rọ̀ yìí ni ó sọ wípé ó kù díẹ̀ káàtó fún ọba náà láti fi àjòjì ilẹ̀ Àrẹwà jẹ oyè náà tí ò sì tọ́ sí wọn. Èyí ló mú olóyè Sunday Igboho kọ́kọ́ kí Olúgbọ́n of ilẹ̀ Igbó wípé wọ́n kú ayẹyẹ ọjọ́ ìbí tí wọ́n ń ṣe nílẹ̀ Ẹ̀yìpẹ̀, pé Ọlọ́run á fi ẹ̀mí wọn gùn kí wọ́n sì má bá wọn ṣe ìwà ọ̀dàlẹ̀ láti máa fi àjòjì ilẹ̀ Àrẹwà jẹ oyè, pé eléyìí ó burú jù sí ilẹ̀ Yorùbá láti máa fi àwọn Haúsá jẹ oyè, pé oyè náà kò tọ́ sí wọn rárá nípa ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Bàbá mi Olúgbọ́n fún ọjọ́ bí wọn tó ń ṣe lénìí nípínlẹ̀ Ọ̀yọ́, kábíyèsí ẹ̀mí ogun adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀, ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá ìfọ̀kànbalẹ̀, ẹ ní mọ sàárè ọmọ, ẹ gùn lẹ́mìí, ẹ pẹ̀pẹ́ lo 100 years. Wọ́n á fẹ́ fi opportunity yìí láti fi advice bàbá mi, ẹnu mi ò gbà láti pé kí n sọ pé mo fẹ́ advice yìí bọ̀, mo kàn fẹ́ fi opportunity kábíyèsí ẹ̀dọ́pẹ́ lórí ẹ má bínú sí mi o, mo kàn fẹ́ fi opportunity yẹn ṣàlàyé ni pé èmi ò ní fẹ́ kí ẹ tẹ̀lé àwọn ọba tí wọ́n fi àwọn tí ò yẹ kí wọ́n fi joyè nílẹ̀ Yorùbá tí wọ́n fi wọ́n joyè, wọ́n ń pa wá lọ́tùn, wọ́n ń pa wá lọ́sì, àwọn tó ń fi ìyẹn joyè tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, ẹni tí ò yẹ kí wọ́n fi joyè wọ́n fi wọ́n joyè. So kábíyèsí ẹ̀mí yóò gbé ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, ẹ bá wa gbà wọ́n ní mẹ́ràn ìmọ̀ràn àbí kí ni Yorùbá ń pè é, ẹ bá wa gbà àwọn bàbá wa yẹn ní mọ̀ràn pé ohun tó ń ṣe yẹn ó kù díẹ̀ káàtó, torí pé tí àwọn ọmọ Yorùbá bá bínú yóò lè díẹ̀ o. ẹjọ́ gbogbo àwọn tẹ̀yẹ̀kẹ́ fi jo yìí bàbá Olúgbọ́n ẹ̀yin lẹ́ sọjọ́ ìbílẹ̀ nìyí, ẹ bá wa fọ opportunity advice wọn pé kán stop kó dá gbogbo pé kíní èmi Sunday ọmọ Adeyemo o àtàwọn tí ń tẹ̀lé mi lórí ọ̀rọ̀ Yorùbá Nation wọ́n gbé bá kíní o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ń sọ wúruwúru kan ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí ni o Yorùbá Nation àwa fẹ́ kú olùkú ẹrú, torí pé ohun tí Ọlọ́run jogún fún àwa ní orílẹ̀ wa ó tó wá jẹ, ó tó wá sí orílẹ̀-èdè wa. So kí bàbá wa adẹ̀fẹ́ kẹ́yìn bàbá wa gbogbo ẹ̀yin kábíyèsí wa, bàbá wa kábíyèsí gbogbo ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá pátápátá, mo fẹ́ kẹ́ fi àsìkò yìí kẹ́ pe meeting, kẹ́ kóra yín jọ, ẹ̀yin náà ẹ̀rí bí wọ́n ṣe ń pa á lọ́tọ̀ pa á lọ́sì ẹni pé kò dáa, afẹ́ kẹ́ kóra yín jọ kẹ́ tì wá lẹ́yìn bí ìgbà kẹ́sì fọwọ́ tìlé ọlọ́jẹ̀ mi ogun. Kábíyèsí ẹ̀kọ́ ọjọ́ bíi èmi ẹ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, Yorùbá Nation yẹn no going back ni ẹ̀sẹ̀ sá.